the popular Yoruba nation activist Sunday Adeyemo, popularly known as Sunday Igboho, has disclosed that when he had an encounter with the Nigerian security operatives during the heyday of his call for secession of the Yoruba from Nigeria, his house was looted by some members of his gang, inclined to repatriate him to Nigeria at the request of the federal government. Since the administration of late President Muhammadu Buhari, Igboho has been on the wanted list of the federal government until recently, when President Bola Tinubu intervened in his case. Tinubu rulers and Tinubu, but they all stood by him. He then stressed that anyone who supports and believes in him should always support and pray for President Tinubu, and none of his supporters should be against the second-term ambition of the Nigerian president. His statement reads in part, "How my house was looted. Look at it. Those who looted it are my boys who were following me. I thank God I didn't die. Imagine what would happen." Wèrè tó ní mo sẹ́yìn Tinubu yẹn ṣé babalá bàbá rẹ̀ lè gbà nílẹ̀. Bàbá rẹ̀ ò lè gbà nílẹ̀. Bàbá mi kò lè gbà yín lẹ̀. Mo tí mo fà ní agbára mi ó ju agbára mi lọ. Kábíyèsí Ọlọ́run. Odidi orílẹ̀-èdè là ń bá jà. Orílẹ̀-èdè kan là ń bá jà kéṣe local government. Èyí ṣe state là ń bá jà federal government ni. Agbìyànjú agbára wa wò ní bàbá jẹ lọ Dídí. bàbá sì ti jẹ lọ náà tọ́lọ́ sí ìfọ̀nà bàbá wa kẹ́kẹ́ wa wọ́n wá ní ọmọ wa ní ọ́ bó tẹ̀ jẹ́ pé àfi lọ wọ́n gbà tá à ń ṣe ń gbà yẹn tí wọ́n tún wá bínú pé àfi lọ àwọn tó rà ń bú wọn gbà yẹn. Bẹ́ẹ̀ ni o. ẹ mọ yọba tá a bú ọba tá a bú nílọ jẹ́ tèmi bẹ́ẹ̀ ṣe ń bú wọn lèmi tí mo jẹ́ kí náà bí. Ọ̀dẹ̀ bónú àbọ̀ ẹ̀ ní ká má bù wọn. Ṣùgbọ́n Èyí ní ká má bù wọn. àwọn bàbá wa ní pé bọ́mọ bá ṣe bàbá ọmọ ní ó ṣe sọ́ọ̀rì tí bàbá bá ṣe ọmọ ọmọ náà ó ṣe sọ́ọ̀rì oníburúkú bàbá láyé kọ́lọ́dọ̀ ọmọ ọlọ́run káwá dúpẹ́ pé aláwọ̀ bàbá dáadáa a bẹ̀ wọ́n sì gbọ́ wọ́n wá kó wa wọ́n dà wá pọ̀ mọ́mọ́tọ́ wọ́n wá ní káwọn ṣe bó ṣe wù wá gbogbo nta bá dẹ̀ fẹ́ ká fi sùúrù ṣe á béèrè àwọn fún àwọn ti dúró tiwa ṣé wọn pé tó bá ti wà lẹ́yìn wa Fúlàní ayákìlá tí ń pààyàn ò lè ṣe nǹkan kan fún wa mọ́ orí pa ní baba mo jẹ́ ká fi sùúrù kọ́rọ̀ wa ìdí àfi sùúrù kù á dẹ̀ délé mi Ọlọ́run ní pààyàn rẹ̀ ìgbà tí bàbá Bọ́lá mẹ́ Tinubu ń béèrè kọ́lọ̀ wọlá wákàtí àsìkò tá a wà yìí kọ́lọ̀ máa ń yọ̀ǹdẹ̀ fún bàbá yẹn Ọlọ́run jẹ́ mi bàbá Tinubu gbó ẹná bá nífẹ̀ẹ́ mi ń tòótọ́ tọkàntọkàn yóò mọ fọkàn bá mi lọ yóò sì mọ bá mi yin bàbá yẹn kò ní í bú ẹni tó bá ń bú bàbá Tinubu ń sìn ó dá ìgbà tí ò fẹ́ràn mi ohun tó ń wá wàhálà sí mi lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ dúkìá mi ti bàjẹ́ ìgbà tí ó ti ṣẹlẹ̀ ẹ̀yin náà wí bàbá wa bí ó ṣe ọmọ kí lálálá wọ́n ti yọ ẹ́ńjìn gbogbo ẹ̀ta wọ́n ti yọ ta wọ́n ti ta ọ̀pọ̀lọpọ̀ dúkìá mi àwọn ọmọ tí ń tẹ̀lé mi náà ni. olùgbà bọ́lọ̀ pé wọn ọ̀rẹ́ mi nìta wọn ọ̀rẹ́ mi nìta ọ̀tọ́lọ̀ pé wọn lọ́dọ̀ Ọlọ́run lè dá yẹn wò Ọlọ́run lè dá yẹn wò wọ́n tó bá jẹ́ tọ́lọ́run nífẹ̀ẹ́ kò ní fi ọwọ́ kan mi rẹ̀ Ọlọ́run ni ò fi ọwọ́ kan mi ni Àmì olúwa ó ti dá bẹ́ẹ̀.